ẹjẹ́ àmọ́ kíra wa wípé àlàáfíà ọlọ́run alààyè kò ní dágbére fẹ́nìkọ̀ọ̀kan wa o ọ̀kankan nínú ẹ̀yà ara wa ò ní relédè wa lágbára ọlọ́run ilẹ̀ Yorùbá yóò tòrò minimini kò ní dojú ogun kò ní di tẹlòmíì àwọn àjèjì wọn ò ní jogún ilẹ̀ ìní wa mọ́ wa lọ́wọ́ Àkàndá Awíkonko náà ló kọ́ mi Àjàó àrónimi Awíkonko aṣọ olùjọ lọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé à ń wá lọ wábọ̀ kan ò sí mọ́ ibi tá a roko tì sí náà la fẹ́ fàbọ̀ sí torí pé akọ alákòóbá yìí là á kó lẹ́ẹ̀kan tárẹ́ ní àìmọye ìgbà ni wọ́n ní kíní ìkíní ẹni ó ní ẹ wo mọ̀ ń bọ̀ náà jàre bó roko tó rodò ọba ń bẹ̀ kò sí nǹkan tí yóò gbé ni Yorùbá fi pé ọbẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé ọ dàbí ẹni pé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wọn máa ń kọ́ lórin ọbẹ̀rù rẹ níbodè o olè ò ní gbé ọ̀rọ̀ lẹ Yorùbá àjọ ni wá ní àjọṣe wá ní anìkan pèrò nìkan ní sọkọ ìyá ẹ̀ akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sálátì lẹ́yìn fún ọ̀pọ̀ léṣu fi yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ ní yẹ̀nà ọ̀pọ̀ ikán ní malé ọ̀pọ̀ oyin ní safárá ọ̀pọ̀ irun ní magìyàn eégún tó bá ní baba nígbẹ́jọ́ ní jìjà gbòòrò ẹjá jọ wò ó bàbá ní adákẹ́ta rẹ ní bá ní dákẹ́ ni ìdí ni wípé ẹni tí ò bá lẹ́ni lẹ́yìn ìyá máa jẹ́rú wọn o Yorùbá ní ọmọ tí ò ní baba lódò ń fìyà jẹ ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin èwe báwo lẹ ṣe ń rí ilẹ̀ ní yín sí ojú wo lẹ fi ń wò ó kí làkàkún tẹ ní lórí ẹ̀ èròǹgbà yín lọ́dún mẹ́wàá sí àyín kí ló jẹ́ èròǹgbà yín sógún ọdún sí àyín kí ló jẹ́ àwọn alámúlégbè yín lọ́tún lósì ǹjẹ́ ẹ ní lọ́kàn wípé wọ́n ń ro dáadáa pẹ̀lú yín ṣe rò wípé ajá wọn torí olówó ẹ̀ sọdẹ ṣe rò wípé ìfẹ́ tí wọ́n ní sí ìfẹ́ ànídọ́kàn ni ṣé kìí ṣèfẹ́ afáde òdínú tọ́jẹ́ pé ibi kápá jẹ lọ́mọ ìdí ni pé ẹnikẹ́ni tí bá ń sin adìẹ láti January di November kó lè bá àpá jẹ ní December ni yóò sì mọ kóúnjẹ fàdìẹ láràárọ̀ yóò mọ kó sínú àgò lálálẹ́ inú adìẹ ó mọ dùn wípé olówó mi mọ̀ tọ́jú mi ewúrẹ́ tá ń sìn torí bówó bá wọ́n lọ́wọ́ wa ká lè fàtà bó bá bímọ ká fọmọ rẹ̀ tà ká ìsanwó iléèwé ẹni ká ìgbọ́ bùkátà kan tàbí kejì ìdẹ́nu tá a fi ń sin nǹkan ọ̀sìn gbogbo ẹni ọládìẹ rẹpẹtẹ lọ́dọ̀ tí ń sìn wọ́n yálà bí ọba sìn wọ́n torí kí wọ́n lè máa yí ẹyin kó lè máa kẹ́yin jẹ yóò máa sìn wọ́n torí kí wọ́n lè máa yí ẹyin kó lè máa ta ẹyin wọn tàbí kí wọ́n lè máa pamọ́ kó máa ta ọmọ wọn tàbí kí wọ́n lè máa pamọ́ kó máa fi ọmọ wọn láta lélẹ̀ tó túmọ̀ sí wípé tójú tìyẹ́ ńlá parò fi ríran ọ̀tá tó fojú hàn ó bẹ́tà ọ̀rẹ́ bí ọ̀tá ló dáa kéèyàn sá fójò ìdí ni pé ọ̀rẹ́ bí ọ̀tá ni mọ́ láǹfààní láti wọlé sí ni lára kò sí ní tó bá dì kò sí ní tó burú bàbá bẹ́yà mí ṣe kò sí ní tó burú bàbá bẹ́yà mí dòwò pọ̀ kò sí ní tó le nínú ẹ̀ bí èèyàn bá gbẹ̀yà mí sílé kò sí ní tó bá dì bàbá fún ẹ̀yà mí ní nǹkan ní ẹni kò wá burú pàápàá bàbá ta nǹkan ní wa tààtà fún ẹ̀yà mí kò sí ní tó bá dì bàbá kó ẹ̀yà mí mọ́ra tá a jọ ń gbélé tá a jẹ́ kí wọ́n fílà tó tá a da ẹrú pọ̀ mọ́mọ́ ìdí ni wípé ibi òjùbí ni Yorùbá wí bá a ṣe bẹ̀rù ńlá bọ́mọ àti pé okọ́lé òmúrajò ayálégbé ń bì kan onílé ń bì kan ni àwọn nǹkan kan dẹ̀ mọ́ wà tó jẹ́ wípé ibi tí ọrọ̀ ajé wa wà ó lè má jẹ́lẹ̀ ìbí wa ó lè má jẹ́ ibi tí wọ́n forí wa sọ ó lè má jẹ́ ibi tí wọ́n bí wa sí àti jẹ àti mu ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ n ti ń gbé kálukú wa káàkiri nu ẹni ó rè lú ọba kò torí aráàlú ọba lọ síbẹ̀ ó nígbàgbọ́ wípé ìlú ọba máa bẹ́tà ìlú òun lọ́jọ́ fò lọ́jọ́ go through processing lọ́jọ́ gba passport lọ́jọ́ sanani láti gba físà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àdúà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sáàmù pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàásù pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ètò àdúà lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹni ọlọ mú tiẹ̀ lọ́lé babaláwo
ẹ bá ń ṣiṣẹ́ lé lórí kó jẹ́ pé bí n bá ti ń mú dẹ́mbàsì náà ni wọ́n mọ̀ fún mi ń físà kí wàá là ń gbà físà pa tó fẹ́ lọ sìnrú nílẹ̀ onílẹ̀ Yorùbá wa lọ wọ́n bọ̀ wọ́n ní ìgbájòsẹ́rú ó sàn ju ìgbájòsẹ́rú pẹ̀lú ìrọ̀rùn ó sàn ju kéèyàn ó wà nílé baba ńlá baba rẹ̀ láì nísinmi lọ àwọn nǹkan tí ń ti gbogbo akáàkiri nu ẹ̀ ń gbọ́n ku wàhálà ẹ̀ ń gọ̀ kú sinmi àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ àwílò àwíbọ̀ àgbálò àgbábọ̀ ní tí mo gbìyànjú àti sọ òun náà ni lórí ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ lórí ọ̀rọ̀ àwọn ẹ̀yà Ìgbò Àkàndá mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa àwọn ẹ̀yà Haúsá Fúlàní mo sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa àwọn ẹ̀yà Ìgbò n ò sọ pé ká má bá wọn ṣe ṣùgbọ́n tí mo ń gbìyànjú àti sọ ni wípé ẹja lùgbà lé jẹ́jẹ́ àmì yìí ti tó kó lè so ẹja gbìyànjú láti rí i dájú pé Yorùbá ló jẹ́ àkọ́kọ́ nínú èrò wa nínú èròǹgbà wa nínú àfọkànsí wa nínú ètò wa bàbá ti ń jí lójoojúmọ́ think Yorùbá first kò tó kó ẹ̀yà míì mọ́ra mọ́ gbàgbé wípé bàbá ń rẹ̀dẹ̀ ká mọ́ bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ o torí ta bá ti ń tẹ̀dẹ́ bọ̀ ẹ̀dẹ̀ láfẹ́ forí sọ ẹ̀dẹ̀ láfẹ́ padà sí ọmọ tó sì sọ lẹ́nu ó tọ́jú àpò yà sí para ni àánú Olódùmarè kò ní fi wálẹ̀ lẹ́ẹ̀kan sí i well mo ti ṣe episode 1 mo ṣe episode 2 mo ṣe episode 3 mo wá dá májẹ̀mú wípé episode 4 yìí ni wọ́n ti fẹnu ẹ̀ gúnlẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ òun náà pọ̀ ṣùgbọ́n wọ́n máa gé pépèpé bí mo bá ṣe ń mu line by line ẹ mọ ibi tí mo bá dé ní episode 3 àwọn tí ó bá bá wa nípìn ń bẹ tàbí tó bá jẹ́ pé àkọ́kọ́ lílé tó ń wò má bínú padà sẹ́yìn láti bẹ̀rẹ̀ ní episode 1 episode 2 episode 3 kò tó wá gbádùn final saga eléyìí tí mo pè ní ẹ fún wa lọ́dún mẹ́wàá sí i nílùú Èkó ọmọ Yorùbá tí ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n padà di oníbàárà ẹ̀yẹn fún wa lọ́dún mẹ́wàá sí i ẹ̀yà Ìgbò lọ́sọ nínú ìpàdé orí ìtàkùn ayélujára kan náà ni mo fi sọ wípé kó tó lè mọ tí à ń sọ dandan ni kó wo orí kìíní orí kejì orí kẹta ìdí ni pé nínú apá kìíní ńbẹ̀ ni mo ti play ìpàdé ọ̀hún sétí gbọ́ gbogbo èèyàn ẹni tí ò bá wá gbọ́ bí ìgbà téèyàn bá nǹkan nírù ńgbà tó ti fẹ́ parí ni ẹni tí ò borí ọ̀rọ̀ tó bá rú ọ̀rọ̀ ó lè ti aláàtẹ̀ lè ti sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù kó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àwọn tá à ń sọ. now ẹ jẹ́ n tẹ̀síwájú níbi tí mo bá dé n ò nílò láti make reference nínú àwọn nǹkan tí mo ti sọ sẹ́yìn gẹ́gẹ́ bó ṣe sọ ó ní Igbo people will be the top on every ethnic groups in Nigeria n tarakùnrin ń gbìyànjú àti sọ ni wípé nínú ẹlẹ́kajẹ̀ka iṣẹ́ níbikíbi tí wọ́n bá ti ń pa àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń pa àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń pa àwọn onímọ̀ ẹ̀rọ tí wọ́n ń pa àwọn onímọ̀ sáyẹ́ǹsì ń pe ẹ̀yà Ìgbò ní ó wà lókè ní gbogbo ìgbà lórílẹ̀‐èdè Nàìjíríà well mi ò wá ní sọ pé bẹ́ẹ̀ lórí tàbí bẹ́ẹ̀ kọ́ lórí tèmi ni láti wá sọ fún ọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí lọ́kàn kó gbà bẹ́ẹ̀ fún wọn bí ibà ṣe bẹ́ẹ̀ lórí kí ni ọ̀nà àbáyọ kí làwọn nǹkan tá a lè ṣe pẹ̀lú nǹkan tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n gbè síra wọn lọ́kàn ìdí ni pé ìbànújẹ́ àtẹ̀dùn ọkàn ló jẹ́ fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àgbà tiwa àwọn panu mọ́ àwọn Yíbò tí wọ́n ń sọ̀rọ̀ yìí ìgbésí ayé wọn ìṣesí wọn ti fi hàn wípé ìròmí wọn ti ń jó lókè odò déédéé jó onílù tí ń lù fún ròmí ìbẹ̀ ń sàlẹ̀ odò kòkòrò wọn ti ń jó lẹ́bàá ọ̀nà elégbè rẹ̀ ò jìnnà sígbò onílù rẹ̀ ò jìnnà sígbò ó túmọ̀ sí pé àwọn àgbààgbà anú ẹ̀yà yìí ó ní wọ́n ń gún àwọn ọmọdé wọn ní kẹ́sẹ́ ni wọ́n ń sọ ìtànkítàn fún àwọn ọmọ wọ̀nyí ni wọ́n ń gbin oró àti ìkà àtọdúnmọdún sọ́kà àwọn èèyàn wọ̀nyí. now ńgbà tí ẹ̀yà kan bá déédéé jí ní jíǹjí orí ẹni tó lòun ló ń wà lókè lórí gbogbo ẹ̀yà tó nígbàgbọ́ wípé òwò táwọn ń ṣe nìkan òun náà ni the best ẹ rí i pé nǹkan ti yan gíná torí pé látayébáyé níran Yorùbá ti ń ṣòwò a ti ń ṣòwò
kó tó di pé ìbò kówó kọ́rẹ́ǹsì dé ìran Yorùbá ti ń ṣòwò látàyè owó ẹyọ àti ń ṣòwò láti ìgbà tá a ti pàtẹ nǹkan ọjà síta tá a ní dúró sí díẹ̀ tá a fi òkúta sàmì iye tá a ń ta nǹkan tá a fẹ́ tà àti ń ṣòwò ńgbà tí ò sólè tí ò sí jàǹdùkú tó jẹ́ pé ẹni tó fẹ́ rajà tó ti rí iye òkúta tí ń bẹ ńbẹ̀ ó ti mọ iye tá a fẹ́ ta nǹkan tá a gbé lẹ̀ wọ́n mọ̀ọ́jà wọ́n kówó sí i èrò tí ń lọ èrò tí ń bọ̀ kò sẹ́ni tí ó yabẹ̀ láti mówó wa ìran ṣòwò ń làwọn ìyá ńlá ìyá wa látọdúnmọdún àwọn baba ńlá baba wa làwọn jágbẹ̀ iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀dẹ níṣẹ́ àwọn baba ńlá wa iṣẹ́ ọdẹ ṣíṣe àwọn ìyá wa ní ìṣòwò tí wọ́n ń taró tí wọ́n ń ta álọ̀mù tí wọ́n ń ta kán tí wọ́n ń tayọ̀ tí wọ́n ń tata tí wọ́n ń tepo tí wọ́n ń taró tí wọ́n ń tewébẹ̀ tí wọ́n ń tàlẹ̀kẹ̀ tí wọ́n ń taṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń tòwú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí wípé kò sí ẹ̀yà kan tó lè fọwọ́ lùyà tó lè fọwọ́ gbáyà wípé ó ń dáa ju ẹ̀yà Yorùbá lọ ìran tó pé ẹ̀yà tó pé ìṣẹ̀dá èèyàn tó pé tó ẹ̀yà Yorùbá kò wọ́pọ̀ Ọlọ́run ọba dá wa láàyè ọ̀tọ̀ Ọlọ́run bá ṣà wá lẹ́ṣà well mo kàn ní kí n béèrè lọ́wọ́ yín pé ṣé ọ̀rọ̀ tó sọ yìí ṣé bẹ́ẹ̀ náà lórí tá a bá ní ká tó orílẹ̀-èdè Nàìjíríà nísìnyí ní gbogbo ẹlẹ́kajẹ̀ka àwọn nǹkan tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ṣé lóòótọ́ ẹ̀yà Ìgbò ló wà lókè ó ní every time Nigeria experience exponential economic growth was when you have the Igbos in civil services and that was reason they were upset and that was the reason Shagari said that if they cannot find another white person when they would then they would rather find an expatriate they will pay but they will never allow Igbos to come to power. Now tẹ́ bá wò dáadáa ó ní any moment anytime torílẹ̀-èdè Nàìjíríà bá ní turnaround lórí economy a jẹ́ pé táìmù yẹn làwọn ẹ̀yà Ìgbò wà ní náà wà ní civil service but very very unfortunate ẹ̀yà Ìgbò ọmọ Ìgbò tó wà ní civil service wọn ò tó nǹkan torí pé manipulator lọ́pọ̀ nínú wọn ọ̀pọ̀ nínú wọn tí wọn ò jẹ́ ni wọ́n ń pera wọn máa ka sísàlẹ̀ ẹ gba àwọn nǹkan tó sọ Ṣàgàrí tí ò trust ẹ̀yà Ìgbò Ṣàgàrí nìkan kọ́ la Haúsá tí ò trust Ìgbò ẹni tí ò trust wọn àmọ́ Sir Ahmadu Bello ó wà nínú ẹni tí ò trust ẹ̀yà Ìgbò tí ò dẹ̀ lè trust ẹ̀yà Ìgbò ó ní fún Ìgbò ní ilẹ̀ kékeré lónìí ó nígbà tí ó bá fi tó ọdún kan ó ní yóò ti sọ di ọ̀pọ̀lọpọ̀ éka mọ́ rẹ̀ lọ́wọ́ ó ní yóò ti gbalẹ̀ yóò ti gba àwọn nǹkan tí ò kí ń ṣe tiẹ̀ mọ́ tiẹ̀ ó ní ká má fi agbára dán wọn wò máa play fídíò ẹ̀ láìpẹ́ now like I said ó ní why okay Shagari said that if they cannot find another white person they would rather find an expatriate they will pay but they will never allow Igbos to come to power. They know that the moment the Igbo person comes to power an average Igbo person is a Republican. Now tẹ́ bá wò dáadáa ní tí mo wà lọ́kàn àwọn Republican ní gbogbo ìgbà káàkiri orílẹ̀-èdè àgbáyé òun náà ni ogun jíjà òun náà ni ìgbéraga òun náà ni sùnmọ̀mí. Now sùnmọ̀mí tí mò ń sọ kì í ṣe pé bóyá bí àwọn tí ń jiyàn gbé o ó ní dẹ́yẹ sí ni ní tí mo wà lọ́kàn àwọn Republican nìyẹn. Well an average Igbo ó ti túmọ̀ sí wípé ntí kékeré Ìgbò gbà sọ nípa ẹ̀yà kan ní ńlá ní gíga ní gígùn ẹ̀ lọ́kùnrin lóbìnrin wọn máa sọ torí pé ntí wọ́n gbé sí wọn lọ́kàn òun náà ni gbogbo wọn gbàgbọ́ nínú ẹ̀ náà ni gbogbo wọn dì mú òní wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ òní wọ́n dẹ̀ ń ronú tọ̀ every blessed day. Ó ní they bring their brothers an average Igbo person will bring an expert that will do the job without minding if you are an Igbo person or not. It is only Igbo people that want job to be done. That is a big lie. Mi rò pé any Igbo person ó lè trust ẹ̀yà Yorùbá níbi iṣẹ́ ju ẹ̀yà tiẹ̀ lọ.
adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kan parọ́ wọn nígbà tí mo lé mú mo á gba létí báyìí gbà mo á bẹ̀rẹ̀ sí ní wàlé ìkànnà wọn ni agbọ́ ti pọ̀ gbá létí mẹ̀kúrú bá àṣáṣá èèyàn lè fi kùkù tí ọwọ́ gbààyàn létí ṣùgbọ́n wípọ̀ wá alẹ́ ìkànnà náà nìkan la gbàgbọ́ ń bo ló ti rí ìkànnà tó ti yá ìkànnà wo ló fi yá now everybody mọ̀ wípé ẹ̀yà Ìgbò trust any tribe ẹ̀yà wọn nìkan ni wọ́n trust láti ṣe business pẹ̀lú láti ṣe anything pẹ̀lú because wọ́n fẹ́ràn ilédè wọn tí wọ́n jọ máa sọ èdè ìgbà tí wọ́n bá ń sọ èdè míì ìgbà tí wọ́n bá ń sọ èdè wọn pẹ̀lú ẹ̀yà míì ìgbà tí wọ́n fẹ́ lu jìbìtì nìyẹn now gẹ́gẹ́ bó ṣe sọ ó ní they bring their brothers nígbà táwa náà ti wá rí i pé bẹ́ẹ̀ ti ń ṣe ilẹ̀ ti ń ṣe nígbàgbọ́ nínú ẹ̀yà míì ńlọ́jẹ́ káwa náà mú àwọn èèyàn tiwa náà sí àlọ́pọ̀ ọgbà tá a bá fàwọn èèyàn wá síbi iṣẹ́ expert náà làwọn èèyàn wa tá à ń fi síbẹ̀ mọ̀ gbọ́ o ó kàn wá lábùkù gan o ó ní àwọn nìkan làwọn fẹ́ kí iṣẹ́ ó jẹ́ ṣíṣe ìrùbá ńlá rọ ni ẹ̀yà Yorùbá ńlọ fẹ́ kí iṣẹ́ ó jẹ́ ṣíṣe ó ní every other person including Yorùbá I work in Lagos for 10 years and I can tell you categorically that they will pay their brother and they know their brother is lazy but they will keep the person in the office because they are nuisance. You know, when a tribe started to be calling other tribe nuisance, does that make any sense? Now, téèyàn kan bá wá fẹ́ pe ẹ̀yà kan ní nuisance bẹ́ẹ̀ yóò ti túmọ̀ sí wípé àwọn kan ń bẹ níbi kọ̀rọ̀bì kan tí wọ́n ń kí láyà tí wọ́n jẹ́ kọ́ mọ̀ wípé bó bá sọ jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀ èmi ò sọ pé ká gbégbèsè kankan my own is to come and tell you n tí mo rí tí mo gbọ́ àìsọ rẹ̀ nìkan ló lè jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi lẹ́yìn wá ọ̀la nígbà táwọn kan yẹn bá ṣẹlẹ̀ tí n bá wá sọ pé mo dẹ̀ mọ̀ ń gbà yẹn o mo dẹ̀ gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ ń gbà yẹn o mo dẹ̀ rí nǹkan tó jọ bẹ́ẹ̀ ń gbà yẹn o ìgbà yẹn ló máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún olódì mi kò ní ìdí ni pé kò ní make sense rárá mọ́ now ó ní a máa yan èèyàn wa sí position ìyẹn wa tá a fẹ́ gbé síbẹ̀ tá a fẹ́ gbé sípò yẹn tá a fẹ́ gbéṣẹ́ yẹn fún a ti mọ̀ pé ọ̀lẹ ni o pé kò lè dáṣẹ́ yẹn ṣe o kò mọṣẹ́ yẹn ṣe o kò fẹ́ ṣiṣẹ́ yẹn o ṣùgbọ́n a fi ilẹ̀ torí wípé nuisance ni wá now mi rí ẹ̀ka náà not only Nigeria throughout the world tó ti ní bọ́mọ Yorùbá àwọn dókítà tó gbóná ní London lamẹ́ríkà they are Yorùbás lọ sí ẹlẹ́kajẹ̀ka ní technology ní industry ní IT ní science kò síbi tó ti ní rí ọ̀jọ̀gbọ́n ọmọ Yorùbá ń bẹ ní law everything ní music everything ọmọ Yorùbá wà at the top but torí n tó jẹ́ káwọn ọ̀rọ̀ wọ̀nyí máa jẹ jáde torí owó tó wà lára ẹ̀yà Ìgbò tí wọn náà dẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kó máa pọ̀ sí against ẹ̀yà tiẹ̀ mọ́ gbàgbé o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tẹ̀lé ẹ̀yà Ìgbò sẹ́yìn tó jẹ́ pé fúnra lára wọn náà ni wọ́n dá ẹ̀mí wọn légbodò mọ́ ń bọ̀ n ò tí ì dé ó ní an average Igbo person will sack you and even if you are my brother from village I will sack you baba ńlá rọ ni ẹ̀yà Ìgbò lè sáàkì ẹ̀yà Ìgbò nítorí ẹ̀yà Yorùbá àbí nítorí ẹ̀yà míì kò síbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ káàkiri àgbáyé everybody ti mọ̀ pé rọ́ nìyẹn everybody ti mọ̀ wípé ìsọ̀rọ̀dòótọ́ ni tí òpònú bá wá ń sọ̀rọ̀ dèdè nìkan làwọn tí ó gbọ́ Yorùbá mọ̀ kárí o Yorùbá ní Gbàdàmọ́sí tí ń lùlù àbùkù àìbùkí tí ó jo kì í sọ̀bọ òun lè sọ̀rọ̀ òpònú jáde lẹ́nu àwa tá a gbọ́ ò kì í ṣòpònú because gbogbo akọ́là àmọ̀tàn gbogbo akọ́là àláròjinlẹ̀ gbogbo akọ́là àlákàkún gbogbo akọ́là nílàákàyè gbogbo akọ́là àlọ́gbọ́n tó òpònú ti ń sọ̀rọ̀ yìí now ó ní I will sack you but Yorùbá will not do that because they want someone that will be doing dọ̀bálẹ̀ bàbá mi morning afternoon in terms of populations we are not minority
Only they used to call them minority. Ó lóun ò mọ nǹkan fi ń pa àwọn ní minority bóyá torí land mass. Ó ní ṣùgbọ́n ní population àwọn ò kì í ṣe minority. Lo and behold, my brother, you are always minority. Why can't you become president? Because you are minority and you don't want to work with majority. You believe everything is manipulation. You believe everything is by violence. You believe everything is by strong head. You can never become president until you come down to your senses, until you allow dialogue, until you negotiate with other tribes. Until then, you still remain where you are. Now, only if you have a free and fair election in Lagos State, mo fẹ́ kó tẹ́tílẹ̀ dáadáa o, ìwọ tó jọ́ ọmọ Yorùbá o, tó ń tẹ̀lé wọn o, tó jẹ́ pé wọn náà obedient ni ọ́. If you have a free and fair election in Lagos State, and Igbo people support that person will win with a landslide margin. Now, tó bá wù dáadáa, wàá rí pé something of such ṣẹlẹ̀ ní last year. Ìyẹn 2023 election. Nígbà tí wọ́n dìbò presidency ní Lagos State. Ìgbà yẹn wọ́n fẹ́ plant ọmọ wọn kan tí wọ́n tó lòun gbádé káàkiri. So ni wọ́n campaign fún pé yóò jẹ́ governor Lagos State. But fortunately enough for we Yorubas, especially majority wa tó jẹ́ wípé ọ̀tẹ̀ àtọ̀tá ọmọ ìyá tiwa la máa ń ṣe. Àdẹ̀rí nǹkan tó dánú nǹkan tó ọmọ Yorùbá ń ṣe. And we've never seen Yoruba first in anything we do in life. I believe pé bó bá ti lè rí kórí jàre, bó bá ti lè dàkọ́dà, nígbà tí Yorùbá ní bó ti lè rí kórí nígbà yọdẹ, bó ti lè dàkọ́dà nígbà ìyàwó mọ̀lẹ̀. Because ẹni tó bá gba yọdẹ ó ti mọ̀ wípé kò ní lọ lásán. Ẹni tó gba ìyàwó ọ̀rẹ́ ìmọ̀lẹ̀ rẹ̀ ó ti mọ̀ pé kò ní lọ bẹ́ẹ̀ lófo. Ntí ibi ní obìnrin, ntí ìbèrè ó bèrè lọ́wọ́ irú èèyàn bẹ́ẹ̀. Òye tó yé mi ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n ń lo ọgbọ́n àti òye nonchalant attitude. Gbìn tó bá ṣẹlẹ̀ sí Yorùbá kó ṣẹlẹ̀ sí jàre kí lọ́kàn bá àgbálẹ̀ Yorùbá jù bẹ́ẹ̀ lọ. Ohun abẹ́nú ń yọ wọ́n ṣe tí wọn ò lè sọ síta. Ìjà bá ń jà wọ́n ní kọ̀rọ̀ tí wọn ò jẹ́ ọ hàn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ń là kọjá lára ìran wọn. Wọ́n ń bọ́ sí pàkúté látọwọ́ ẹ̀yà míì ṣùgbọ́n tí wọn ò láǹfààní àti sọ fún wa. So now ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún tó lọ jẹ́ ń gbà wípé lóòótọ́ ni ń tó sọ. Ṣé mọ̀ wípé ńgbà tán dìbò presidency Labour Party ló wọlé ní Lagos State. Very very unfortunate. Majority ọmọ Yorùbá wọ́n jubilate ẹ̀. Ìyẹn ló wá mú àwa kan jáde wípé tílò Èkó bá fi bọ́kù lọ́wọ́ Yorùbá, gbogbo àwọn ẹ̀tọ́ kan máa bọ́kù lọ́wọ́ Yorùbá o nílùú Èkó. And the statement of Lagos is no man's land yóò láǹfààní àti fẹsẹ̀ múlẹ̀ dáadáa ju rábaràbá ránran díẹ̀díẹ̀ tó ránwáyé lọ. Yóò di tí yóò fẹsẹ̀ múlẹ̀. Ẹ̀yà Ìgbò máa create ọ̀pọ̀lọpọ̀ opportunities fúnra lára wọn within that 4 years. Láàrin ọdún mẹ́rin yẹn wọ́n ṣe òfin oríṣiríṣi tí yóò gbé wọn lẹ́sẹ̀, tí yóò fi ẹsẹ̀ wọn mọ́lẹ̀, tí yóò create a lot of opportunities fún wọn against Yorùbá on our land. And that 4 years may be the most damaged years of in the Yoruba history. Kala ṣe mistake yẹn ni. Because as far as I'm concerned, ẹ̀yà Ìgbò nílùú Èkó ni ara ń kan jù torí pé wọ́n rí àǹfààní tó wà nílẹ̀ Yorùbá. So ojoojúmọ́ ni wọ́n fi ń rò ó pé ká ní ìlú Èkó lọ bọ́ sí ìlú àwọn ni, ká láwọn làwọn wà ní South West ni, báwo làwọn ìbá ṣe rí, báwo làwọn ìbá ṣe máa gbádùn, oríṣiríṣi àǹfààní làwọn ìbá máa jẹ. Lélẹ̀ tó túmọ̀ sí pé oríṣiríṣi nǹkan ni wọ́n máa kó wọlé látòrí omi, látojú òfurufú, láti ilẹ̀, bí oríṣiríṣi nǹkan ìjà ogun. Wọ́n bá lórí ọ̀fẹ́ láti bá orílẹ̀-èdè Nàìjíríà jà ní ìsín débi tágbára ò ní ká wọn. Because ibikíbi tí ẹ̀yà wọn bá wà, tán bá ti sọ èdè síra wọn lálàáfíà, wọ́n kọjá lọ. Wọn ò bá ti láǹfààní láti kó
egbògi olóró wọlé jù báyìí lọ tàbí àwọn fake drugs fake electronics fake this fake that wọn bá ti láǹfààní àti kó wọn wọlé jù bọ́n ṣe kó wọn wọlé lọ so ó jẹ́ bànújẹ́ ó jẹ́ nǹkan tí ran Yorùbá tètè pariwo síta ó so Yorùbá kì wọ́n múra against ìbò governorship yẹn ni wọ́n wá wọlé ni Sanwó-Olú fi wọlé fẹ́lẹ̀ kejì now tó o bá gbọ́ rí tó o bá gbọ́ let me tell you so mọ̀ wípé nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó láti ìgbà tí Bọ́lá Ahmed ti wọlé gẹ́gẹ́ bí gómìnà ọ̀ṣọ́ every Thursday aṣọ ìbílẹ̀ ni wọ́n máa ń wọ̀ aṣọ Yorùbá ni wọ́n máa ń agbádá ni wọ́n máa ń wọ̀ lọ sílé ìgbìmọ̀ èdè Yorùbá dẹ̀ ni wọ́n máa ń sọ every Thursday now ìgbà tá a ti ń lọ́mọ Yíbò ní House of Assembly pẹ̀lú nonchalant attitude wa pẹ̀lú stupidity wa pẹ̀lú àìláròjinlẹ̀ wa pẹ̀lú ìfẹ́ àfẹ́jù wa pẹ̀lú ìkúmọ́ra àkójù akórẹ́dẹ̀ẹ̀dẹ̀ yíra wa lára tọmọ Yíbò ti ń wà nílé ìgbìmọ̀ wọ́n ti ń ta àkó ń pé wọn ò gbọ́dọ̀ máa sọ èdè Yorùbá nílé ìgbìmọ̀ bí ìgbà téèyàn ń sọ̀tẹ̀ ni mi ò blame wọn o ẹni ó fún ìgbèrà lọ́tí mu ló ní ó fèèbò tó fi mùgò kan tán tó ní give me another tumbler now bẹ́rù bá ti ń pẹ́ lé yọ̀mọ̀ bálájọ́ bí ní àwọn iléèwé ìpínlẹ̀ Èkó jákèjádò mo mọ̀ wípé wọ́n ti dá èdè Yorùbá padà wọ́n ti sọ èdè Yorùbá di kànńpá lọ́dọ̀ wọn bó tiẹ̀ jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ńlá pè fún wípé kí wọ́n ti jẹ́ kí wọ́n máa sọ èdè Yorùbá èdè abínibí ẹni làkọ́kọ́ èdè Yorùbá ti ń parẹ́ lọ àwọn ọ̀jọ̀gbọ́n jẹ́ kó yé wa wípé if care is not taken 20 years to this time ó ṣeé ṣe ká má gbọ́ èdè Yorùbá láàrin wa mọ́ well mo wá ní tó bá rí bẹ́ẹ̀ èdè Yorùbá ò lè kú lọ́dọ̀ àwa kan ṣùgbọ́n unfortunately àwa tá à ń sọ̀rọ̀ yìí àwa náà ń dàgbà sí ni àkérésì ó túmọ̀ sí pé bàtà bá fi máa rí another 50 years another 100 years majority wa ó ti lọ síbi àgbáre we will be nowhere to be found anymore ìwọ̀n bá nǹkan tá a bá ṣe sílẹ̀ náà ni yóò jẹ́ ìtọ́ka atọ́kùn fáwọn generations tí ń bọ̀ lẹ́yìn ìdènà tí mo fi fẹ́ràn èdè àti àṣà Yorùbá ń tèmi now kí n mọ́ yà kúrò lórí ibi tí mo wà lóòótọ́ if care is not taken tá a bá ń bá lọ bá a ṣe ń bá lọ yìí mo láǹfààní àti sọ fún wọn olùgbọ́ pé tí ẹ̀yà Ìgbò bá ń dìbò ní ìpínlẹ̀ Èkó tó bá tásìkò kan wọ́n padà máa wọlé o because ogun tí wọ́n ń bá wa jà in a population war ọ̀gẹ́ẹ̀tì mi kọ sílẹ̀ kọ́kọ́ orúkọ mi sí pé in 10 years to this time like they said if care is not taken if there is no mayor in place láti determine data àwọn tí ń gbé lẹ́kọ̀ọ́ kí ni population ẹ̀yà kọ̀ọ̀kan unfortunately ran Yorùbá ó possible kẹ́ lù sílùú Èkó politically economically and population wise reason ni wípé day in day out làwọn ẹ̀yà Ìgbò fi ń pọ̀mpù ara wọn sí Èkó wọ́n ti mọ̀ wípé election is about numbers wọ́n ti wá strategically wọ́n ti jókòó wọ́n ti wòye wípé àwọn ò lè fagídí gba nǹkan lọ́wọ́ wa ṣùgbọ́n táwọn bá pọ̀ jù á lọ àwọn ò lè dá wa mú táwọn bá ti wá pọ̀ jù á lọ politically táwọn bá ti láǹfààní láti wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó they will now change the history of Lagos State and the word no man's land will now come to materialize so mo kàn sọ fún ọ̀tọ̀ ọjọ́ ọmọ Yorùbá pé kó o mọ ṣàṣàrò lórí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan inú ọkàn well wọ́n tẹ̀síwájú mo ti ṣèlérí pé wọ́n parí ẹ̀ ní pàtì eléyìí ẹ má bínú tó bá pọ̀ ẹ má bínú dandan ní kí n parí ẹ̀ mi ìfẹ́ fún lánàá pàtì mọ́ ṣùgbọ́n ẹ fún mi ní ìṣẹ́jú méjì ẹ jẹ́ kí n gbìyànjú láti kàn sáwọn oníbàárà mi God bless you. MDT Clearing
freight and logistics. bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. cargo services wá dúró tán láti nàìjíríà. a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. gàárì, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò tán síbẹ̀. MDT Clearing Services lékètéńté. àṣẹ tó ń tẹjọba tá a gbà. ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. ní MDT Clearing Freight and Logistics. akájú ẹ̀ àtò àlétò. iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. a tún ti dé bí a ṣe ń dé o. gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. a ní pákéjì oríṣiríṣi fún yín. a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin. orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777.
ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn ó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08034347777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀hún ni ọmọ ṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé lànà lẹ́nu iṣẹ́ òfẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣẹ́gun ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó o wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣe rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +2349150491169 tó fi mọ́ +2347031854347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí iléeṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí OEA herbs and scrub spices lórí Facebook @OEA_herbal lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/herbal.com email address wa ní herbscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA herbs and scrub spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. ẹ káàbọ̀ padà Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi fẹ́ni tí ẹ̀sẹ̀ ń wò mí for the first time now ibi tá a bá dé only if you have a free and fair election in Lagos State and Igbo people support that person will win with a landslide margin. They know this and they are afraid. All these things you are seeing is just their manifestation of the fear they have in them, that if they allow these people to keep growing at this rate, that they will wake up one day and they will chase them down to Chad. I think you now understand my curiosity. The reason why I am shouting here, shouting there. Wàá mọ reason tí mi ò fi sùn tí mi ò fi wo tí mo fi ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀yà yìí ní àyín ni wọ́n ti wá submission wọn, that they will wake up one day and chase them to Chad. Ìtumọ̀ eléyìí ni pé they can decide anytime. Ìgbà tán bá ti sọ̀rọ̀ àwọn di majority tán nílẹ̀ wa láti decide ibi tá a fẹ́ gbé, and that can happen. Do you know how? Ìgbà tán bá ti ra lé yín lọ́wọ́ yín
wọ́n ti ra ilẹ̀ yín lọ́wọ́ yín, wọ́n ti ra ilé iṣẹ́ yín lọ́wọ́ yín, tó kọ́ shopping complex tán kówó ńlá lé shopping complex tó parí pẹ̀lú 50 million naira tán kó 200 million naira wá. Your own mentality, you will sell it. That after all tí n bá ta ní 200 million naira tí mo wá lọ síbì kan ní ìsìn tí mo tún wá ra lẹ̀ míì tí mo wá ná another 50 million naira má tún àṣìfẹ́ padà. So at least 150 million naira yóò wà nílẹ̀ gẹ́gẹ́ bí gain mi. Wọ́n wà lé ọkọ̀ lẹ́kọ̀ọ́, wọ́n lé ọ lọ sí Ṣàngó tàbí kí wọ́n lé ọ lọ Ìjẹ̀bú tàbí kí wọ́n lé ọ lọ Ṣàgámù tàbí kí wọ́n lé ọ sẹ́yìn Ìkòròdú lọ́hùn. With the hope pé ìwọ ti gbowó, àwọn wà gba center, àwọn wà gba city. Ẹni ó lè kù lọ́lọ́bẹ. Mo wá láti wá sọ fún ọ pé kó o ronú rẹ jinlẹ̀ dáadáa, kó o lu ọpọlọ rẹ dáadáa. So and because if you give Igbo people more than 10 years in Lagos, and I can tell you categorically, the Yoruba people will become minority and they will turn to a complete beggars. They will be beggars, litters all over Lagos. And these will be the people that call themselves the owner of Lagos. I submit. My dear brothers and sisters, this is a call time, this is a wake up time for Yoruba people in Lagos. And not only in Lagos, throughout the Federation, wherever you are in the world, that this is time for us to come together to resist the manipulation of these people. They were determined, they have mission, and they are trying to carry it out logically. They are not fighting gun battle with us. They are ready to fight economical battle, population battle, and political battle. And don't forget, if you surrender to their sword, that will be one of the greatest or the greatest mistake of our tribe in this millennium. And our ancestors, our forefathers will never forgive us if that happened on our land. I remain yours sincerely, Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Mo ti wí tèmi o, ìjọba ṣòfin kọ̀rọ̀kà, kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́. Wíwí tèmi, bẹ́ẹ̀ bá mu lò déédéé, bẹ́ẹ̀ bá gbọ́ déédéé, bẹ́ẹ̀ bá pín déédéé, bẹ́ẹ̀ bá pín déédéé. Mo mọ̀ pé tó bá dé ńgbà kan, ìwọ̀n bá àwọn tó bá rántí ọ̀rọ̀ yìí, wọ́n mọ̀ sọ wípé Awíkonko sọ. Yóò wá jẹ́ ìdálẹ́bi fún ọ. Pé owó prógráàmù yìí ò lè ṣe àẹ̀. Fún èèyàn 10, fógún èèyàn kò lè délé, kò lè dóko, at least kí wọ́n lè gbọ́ information yìí, because majority lè máa come across ẹ̀. Yorùbá dì sẹ̀ǹdẹ̀ ní a kì í dàgbà kọjá ní tá a bá mọ̀. Ẹni tí ò bá come across ẹ̀ kò lè rò nípa ẹ̀, kò lè mọ̀ nípa ẹ̀, kò lè gbégbésẹ̀ nípa ẹ̀. Àná Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀. Ẹ like, follow page mi lórí Facebook, Awíkonko live, Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ subscribe sí YouTube channel mi, Awíkonko TV, Awíkonko TV, Àkàndá ọ̀rọ̀ Awíkonko TV, Àkàndá ọ̀rọ̀ Awíkonko TV, Àkàndá ọ̀rọ̀ Awíkonko Akéwì, Authentic Yoruba TV, Ẹwà Èdè Yoruba TV, Councillor and Barrister Idan Chamber fún Councillor Arena, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, +234 904 851 9362, +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi o, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú o, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì, àjò àṣẹ o. Awíkonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa.
Awíkonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Eri ló kú tẹ̀lé-tẹ̀lé, ẹ̀fọ́ ló kú tiwotiwo, ògbólógbòó àgbà ló kú tòun tèwúrà gbà lọ́rùn. Lọ́tí bá fọ́ mi là, lọ́tọ́ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé, tí wọ́n fi ògèdè pò rẹ̀ lọ́rùn. Ó ní ìyẹn ó ní mo gbọ́, ó ní pípọ́ tí mo gbọ́, wọ́n lórí mi ní òjò ẹ̀jẹ̀ wọn. Ibi tójú rí, àyà mi ní ògbé. ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ́wọ́ ayé o. Àtàkùn ni wọ́n fi wọ́n kó má lè fọwọ́ àti dọ́là.